Baba Ìjẹ̀ṣà, number one. Àwa níjà tẹ́lẹ̀, màá gbà yín nímọ̀ràn pé. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì tá a wà yìí. Kò jẹ́ tuntun mọ́ wípé wọ́n ti yọ̀ǹda Baba Ìjẹ̀ṣà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìròyìn kan wà tó ṣì ń já rìnrìn nílẹ̀. Bákan náà Lizzy Anjorin, ẹ ti mọ̀ ó ti jáde wá sọ̀rọ̀ gbàǹkọ́gbé ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àmọ̀ràn tó sì fi eléyìí náà ó tún fi sọ òkò ọ̀rọ̀ sí àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Ẹ mọ̀ pé Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó omi àti iná ni wọ́n, ṣùgbọ́n ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ lásìkò yìí kò ṣe má gbọ́ ní ọ̀rọ̀ eléyìí o. You can afford to miss this one based on Baba Ìjẹ̀ṣà saga. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè, ẹ má gbàgbé láti like àti láti comment, kẹ́dẹ̀ subscribe, kẹ́dẹ̀ share nítorí ọ̀rọ̀ yìí ó lọ fà gan. Ẹ jẹ́ kí n fi ilẹ̀. Baba Ìjẹ̀ṣà, number one. Àwa níjà tẹ́lẹ̀, màá gbà yín nímọ̀ràn pé ẹ má ṣe ṣó, ẹ má sọ nǹkan kan. Ẹ ń ṣẹni tó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀, ṣùgbọ́n màá gbà yín nímọ̀ràn pé kẹ́ má sọ nǹkan kan. Etí ò sí mọ́, orí dàkú láìdí. Nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́. Ìyábọ̀ Alice Òjó ó ti ṣe worst ẹ̀ fún yín. Ojú àpá kò lè dàbí ojú ara láyéláyé. You have to walk with the stigma for the rest of your life. I hope you'll be able to advise any youth in future tí wọ́n bá ń go through irú nǹkan tí Ìyábọ̀ Òjó máa ń ṣe fún àwọn èèyàn. I hope you'll be able to advise them to speak up. Baba Ìjẹ̀ṣà, mo parọ́ kan mọ́ yín nígbà tẹ́ wà níbi tán fi yín sí. Mo ní 2019 nígbà tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí Onígbáná bẹ̀rẹ̀, mo ní pé ẹ pè mí pé kí n má sọ nǹkan kan. Mo wá sọ nǹkan kan fún yín. Mo ní Baba Ìjẹ̀ṣà, mo ní ohun tó ń ṣe fún mi, mo ló máa ṣẹlẹ̀ sẹ́yìn náà ọjọ́ kan. Mo níjọ́ títí yín bá máa ṣẹlẹ̀, mo ní ẹ̀mí survive. Ẹni nǹkan tẹ́ ṣàfẹ́ sọ fún mi ni pé kí n má sọ nǹkan kan mọ́. Mi ò lè sọ nǹkan kan mọ́. Mo fara gba búlì yẹn tí nǹkan fi bàjẹ́ tán. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi sí. Mo ṣe show kan lánàá. Mo gbé ẹ̀rí síta. Bí Ìyábọ̀ ṣe gba àdírẹ́sì ilé mi London Gistlover. Bí Ìyábọ̀ Òjó ṣe kó wá sínú estate ní Gẹ́rẹ́ tí mo wẹ́ẹ̀dì. Bí Ìyábọ̀ Òjó ṣe gbé Fọlá Sàríù sínú ilé ẹ̀. Gbogbo bí mo ṣe show yẹn tán. Àwọn abiyamọ kan rí. Ṣùgbọ́n lójú àwọn ẹlòmíì kí ló ń sọ náà ni. Baba Ìjẹ̀ṣà lálákọ̀ọ́kọ́ gbogbo àwọn tó kí ẹ congratulations lẹ́nu 99.9% wọn ló rán ẹlẹ́wọ̀n. Lọ fi yẹn sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ̀gbọ́n. Gbogbo ìṣẹ̀dá tó ń kí ẹ kú oríire ní ìlú mi ní 100%, 99.9%. Lálẹ́ yìí nígbà tó ń gbọ́ pé ó jáde, ó yẹ kí àwọn fans yẹn, ó yẹ kó gbé placard pé justice for Ìjẹ̀ṣà. Ó yẹ kí society call fún immediate arrest Ìyábọ̀ Òjó. Bọ̀ wá rí wípé wọ́n kí ẹ káàbọ̀. Torí àwọn náà rán ẹ lọ. I will just advise you as a sister. Ẹ pa òbóró mọ́. Aṣọ òbó ọmọ yẹ mọ́. Ọmọ yẹ ti rìn òbó wọjà. I just feel for you. Tó bá pẹ́ ní 2019 tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí tó bẹ̀rẹ̀. Tírú yín bá dìde. Tẹ́ ẹ pé irú bàbá wa Prince Jídé Kòsọ́kọ́. Tẹ́ ẹ pé bàbá wa tẹ́ ẹ pé àwọn èèyàn. Ṣùgbọ́n it has been part of you guys to tell the victims to keep quiet. Baba Ìjẹ̀ṣà, tọkàn yín bá balẹ̀ tó dáadáa. Nígbà tí wọ́n ní kí a wá gba béèlì yín, ọjọ́ tó ní ká wá gba béèlì yín, ó kù ọ̀la àbọ̀túnla. Ìyábọ̀ Òjó gbé voice Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó gbé Fọlá wá sunkún fọmọ ìtọrọ bára lórí cyberspace. Ẹlẹ́dàá yín rí mi wípé mi ò dálẹ̀ yín o. Ibi tá a fọ̀rọ̀ sí lọ̀rọ̀ ṣì wà. Ó kù ọ̀la àbọ̀túnla ká wá gbà yín sílẹ̀. Nígbà tẹ́ ẹ búra fún mi pé ẹ ṣe. Ó kù ọ̀la gbogbo tán ní ká lọ fi perfect béèlì yín là ń wá. Ìyábọ̀ Òjó fi gbé voice Fọlá wá. Then Dorcas Sọjí wọ́n gbé gbogbo Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó destroy so many things. Ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni mo ti mọ̀ wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ba yé àwọn èèyàn jẹ́, ó máa ń gbé ṣìbáṣìbò lé gbogbo ìrànlọ́wọ́ èèyàn lọ́wọ́. Gbogbo ìṣẹ̀dá tó fẹ́ gbé ṣìbáṣìbò lálàánú mi lọ́wọ́, ọ̀run bá mi há lẹ́tà ikú òjijì fún tọmọtọmọ ẹ̀. Ọ̀run fi kú ọ̀kadà pa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Talẹ́ni náà tó fẹ́ gbé ìdààmú hílà hílò pìtìpìtì ayé bá olùrànlọ́wọ́ mi ọ̀run dìde bá mi já okùn ẹ̀mí ẹ̀ lójijì
ó fi ṣẹ̀sín àgbáyé. Ìyábọ̀ Òjó has done her worst. Baba Olofana stood for you, and Ìyábọ̀ Òjó did not allow the man to stay long. I can imagine the level of bullying that made the man to buy everybody that wants to help you. Ìyábọ̀ Òjó went for them mercilessly. Baba Ìjẹ̀ṣà, tẹ́ bá wo fọ́tò mi bí mo ṣe bímọ tán, àánú Ọlọ́run lẹ fi rí èmi náà o. Gbogbo ìṣẹ̀dá tó dìde tó fẹ́ ràn yín lọ́wọ́ pátá Ìyábọ̀ Òjó ló ṣàbùrú fún. Nígbà tẹ́ ẹ̀ sí nílé, ó gbé òun Very Dark Man jáde you understand this law. Ó ní pé àwa náà ó là ń dín 90,000 góòlù 91,000 sorry mi ṣe mistake okay torí góòlù 91,000. Wọ́n pè nìkan ní ẹ̀má ìkìdá orúkọ àwọn náà sunkún lórí Ìyábọ̀ Òjó gbá wọn lọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tẹ́ ẹ̀ sí nílé ara àwọn tó jọ ṣe kéèsì yín ọmọ tí wọn náà kú Ìyábọ̀ Òjó ló gbọ́ ọmọ lọ London wọ́n ti òkú ọmọ Naira Marley náà tún lọ ẹ̀wọ̀n. A ní gbogbo yín tẹ̀lé Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ gbèjà Ìyábọ̀ Òjó àdàbí tó bá jẹ́ pé orí òtítọ́ ní Ìyábọ̀ Òjó dúró sí, àmọ́ tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó jẹ́ ẹ̀dá tó fẹ́ràn aburú sí ìṣẹ̀dá tí ò ṣẹ́, gbogbo yín pátápátá tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó ẹ máa mọ sáré àwọn ọmọ yìí agbára àwọn tó ń yáyé. Gbogbo àwọn tí wọ́n gbèjà ní kódà màmá Rainbow ṣe bẹ́ẹ̀ dé lọ́dún yìí màmá dáadáa kọ́ ló ń bá mi lọ́rẹ̀ mi wọn kárí wọn pẹ́pẹ́pẹ́ wọ́n rí wa kó jẹ́ pé àwa ò tẹ́rù tó lè celebrate ìyá Rainbow torí àṣìfẹ́kẹ́mi màmá wá gùn Ìyábọ̀ Òjó máa lọ búlì ìyá àrùn ránṣẹ́ àdúrà fún ìyá dáadáa lábẹ́ ilé mi Folúkẹ́ Dáramọ́lá Ọlọ́run ló gba òun náà sílẹ̀ o Baba Ìjẹ̀ṣà. Ìmọ̀ràn tí mo máa gbà yín ni wípé lálàkọ́kọ́ Very Dark Man, I don't know if you can bring Ìjẹ̀ṣà to your platform for interview and if you can help Ìjẹ̀ṣà. Very Dark Man, Very Dark Man, for those that knows Very Dark Man, I'm begging you guys kindly tag Very Dark Man. Very Dark Man, if anybody helps Ìjẹ̀ṣà, Ìyábọ̀ Òjó may waste their life. As for my own side, I will continue to do my little, and I will continue to expose Ìyábọ̀ Òjó further. But as for you, Very Dark Man, you have a very genuine platform. We don't mind if you can render assistance for Baba Ìjẹ̀ṣà. Ìyẹn lọ bẹ́ẹ̀. For the immigration service, àwọn prison whatever, àwọn prison stuff, ìrànlọ́wọ́ tẹ́ bá lè bá wa ṣe fún image Baba Ìjẹ̀ṣà tó bá lè mọ̀wọ́ wá fún at the same time ó lè jẹ́ ambassador fún so many things. Ẹ lè organize àwọn bọ́ ẹ máa ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ seminars kí Baba Ìjẹ̀ṣà máa rí nǹkan fi jẹun. Ẹ mọ̀ pé kò ní sẹ́ni tó fẹ́ pè síṣẹ́, ẹni tó bá pe Ìjẹ̀ṣà sí iṣẹ́ Ìyábọ̀ Òjó rẹ́dí àti pa ẹni yẹn. Ẹ̀yin society ẹ̀yin lè lè ran Ìjẹ̀ṣà lọ́wọ́, individual cannot help Ìjẹ̀ṣà. Ẹ rí pé Ìyábọ̀ Òjó tún ti fi private account sọ wípé ọmọ tó ń fi purọ́ mọ́ Ìjẹ̀ṣà ó ló máa live with trauma. That's Ìyábọ̀ Òjó. How many of you have seen the comments? The lady has to live with trauma. Ìyábọ̀ Òjó nìyẹn. Ministry of Justice, our amiable governor, ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó ó ṣe ti Ìjẹ̀ṣà ó mú jẹ, ó gbé òwú Very Dark Man jáde ó mú jẹ, ó ṣe kéèsì Dúmàtà against Lizzy Anjorin ó mú jẹ. Gbogbo ẹ̀yin politician tẹ́ wọ́n mi lálẹ́, that is a blow and is a point that may affect political career of the ruling party. Lẹ́yìn tí Ìyábọ̀ Òjó ti ṣe kàtán, she may pledge her loyalty with APC in order to destroy the image of APC. Ìyábọ̀ Òjó may pledge her loyalty to LP just to destroy their image. And if PDP adopt Ìyábọ̀ Òjó, it is going to be F9 for them. And for those of you tell Ìyábọ̀ Òjó ṣe ambassador, as you can see what Ìyábọ̀ Òjó used to do now, as you can see what he has done to people, innocent people. Tó bá lọ patronize àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún, bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbére, àbí kán ju ẹ̀ sódò, àbí kán pa ẹ́ kán gbé òkú ẹ̀ lọ. Tó bá rí pé Ìyábọ̀ Òjó àbí ọmọ Ìyábọ̀ Òjó wọ́n polówó fún yàn kan,
Don't forget Mohbad is still in mortuary. Don't forget Mohbad is still in mortuary. Ìwọ kò lọ rajà lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún. Àbí kó rajà lọ́wọ́ àwọn tí ọmọ Ìyábọ̀ Òjó polówó fún. Ìwọ dẹ́jà Ọlọ́run kó rajà lọ́dọ̀ àwọn tí Esabod polówó fún. Ìwọ dẹ́jà. Ẹ̀já ni kí wọ́n dá kó sọ pé kò sí ọ̀nà máa ṣẹlẹ̀. Hello fún mi lọ́wọ́, tàbí fẹ́ sọ fún mi ní mo ti fẹ́ rajà. Ìwọ sọ bẹ́ẹ̀. Ogun ní ṣi ni mú èpè kì í ṣì yànjà. Ọmọdé burú kó bojú wẹ̀yìn. Òjò kó lolúwéré ń pààyàn. Tó o bá lọ rajà lọ́wọ́ anybody tí Ìyábọ̀ Òjó polówó fún. Pẹ̀lú gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe fún àwọn èèyàn. Àti Ìyábọ̀ o, àtàwọn tó gbé polówó fún o, àtẹ̀yìn tẹ́lọ́ patronẹ́sì àwọn tó gbé polówó fún Ìyábọ̀ àti tó gbé polówó fún ọmọ Ìyábọ̀ Òjó. Gbogbo yẹn pátápátá ẹ jẹ́ kúrò ẹ mọ̀ kúrò. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.